بسم الله الرحمن الرحيم وصلى الله على من لا نبي بعده وعلى وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. Aku ojúmọ́, aku ijọ́ mẹ́ta, aku ìsinmi òpin ọ̀sẹ̀. Àdúrà ó gbà, Ọlọ́run fi àbùkátà wa. Ọlọ́run yóò ṣàánú wa nílùú Ògbómọ̀ṣọ́, yóò sì bá ní tún Ògbómọ̀ṣọ́ ṣe, àti ọ̀tá ilé àti ọ̀tá òde, àti olùbàjẹ́ inú ilé àti olùbàjẹ́ òde. Ọlọ́run yóò la ìlú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ gbogbo wọn. Mo máa kílíkì lórí fídíò yìí nítorí pé ọ̀rọ̀ nǹkan tó lágbára ní ló bá sì ti bọ́lẹ̀, ó ti di ohun tí a lè máa rí fáàsì. Mo listen sí ọ̀rọ̀ tí bàbá yìí sọ pẹ̀lú Parako yìí. Ẹ rí i pé láti ọjọ́ yìí náà ọ̀rọ̀ ń wà lórí pé kí gbogbo àwọn tí wọ́n mọ̀ nípa bí àdánwò yìí ṣe ṣẹlẹ̀ kó ń kálukú state side ẹ̀. Ṣé wàá rí bọ́rọ̀ tí ń rí nísìnyí abẹ́rẹ́? Even bàbá Ìtàbí yìí tí wọ́n ń sọ̀rọ̀ yìí gan-an, ṣáwọn gan-an lè sọ pé ọwọ́ àwọn mọ́ lórí àlámọ̀rí. Ìran ibi tí wọ́n wà yẹn, àyè àwọn baba ńlá baba wọn ni, tí àṣẹ sì ń bẹ́ẹ̀ ní ti ìbílẹ̀. Ṣé wọ́n lè fi ibi tí wọ́n wà yẹn búra pé bí ọ̀rọ̀ Tọ́lé ṣe jẹ́ l'Ògbómọ̀ṣọ́ àwọn ò mọ̀ sí, tàbí pé bóyá ọwọ́ àwọn mọ́ àwọn ò gba nǹkan kan lọ́wọ́ ẹnì kankan, tàbí pé bóyá àwọn ò mọ àwọn ò ṣe agbódegbà láàrin pé ẹni tí wọ́n fẹ́ lónìí. Ẹ wo bí bàbá Pàkó yìí ṣe ń ṣe bí ìgbà tó jẹ́ pé kò sọ̀rọ̀ lẹ́nu wọn. Àmọ́ tó bá ṣe pé wọ́n ti ṣàlàyé tí wọ́n mọ̀ nípa àlámọ̀rí yìí, àtèyí tó dáa o, àtèyí tí ò dáa, àtèyí tó favour wọn, àtèyí tí ò favour wọn, wọ́n bá ti lè sọ sáyé, ìjọ kan náà ni èèyàn máa ń dá ìpayà láyà. Ìjọ kan náà lèèyàn máa ń dá ìpayà láyà. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ òdì sí yàn lórí àṣìṣe kan, ẹ̀kan náà abẹ́ méjì náà ní sọ. Tó bá ti bó tún ti ń repeat rẹ̀, yóò di alábùkù. So ìtẹ́mi ó gba gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ nípa ọ̀rọ̀ yìí nímọ̀ràn, pàápàá bàbá Pàkó yìí, ohun tí màá gba gbogbo yín nímọ̀ràn òun náà ni pé ẹ sọ ń tẹ́ bá mọ̀ lórí àlámọ̀rí yìí, torí pé ń tẹ́ rò pé ń bò yẹn ìta ni everybody wà o. Gbogbo apáta ìta la wà ní ìṣẹ̀mí tá ń lò nísìn. Àṣírí ti ibi tẹ́yìn ò mọ̀ pé àṣírí ti tú síbẹ̀. So ẹ mọ́ àjò jẹ́ pé ibi tẹ́ ẹ̀ fọkàn sí ni ọ̀rọ̀ tí wàá máa jáde tí ó wàá dàbí ẹni pé ní tẹ́ ẹ lè wí. So ó ṣe pàtàkì púpọ̀ o. Àti bàbá Pàkó yìí kọ́ lọ́mọ jẹ́ ká rí i pé àti gbogbo ẹ̀yin yòókù náà tẹ́ ẹ bá mọ̀ pé lọ́nà kan àbó mi ẹ mọ̀ nípa ọ̀rọ̀ yìí, ẹ sọ gbogbo ohun tẹ́ ẹ bá mọ̀ sáyé. Ẹ jẹ́ ká yóò mọ̀ látọ̀dọ̀ yín so that wọn ò fi ní lè ró irọ́ mọ́ yín lára. Ìmọ̀ràn tèmi fún yín nìyẹn o. Bákan náà bàbá Ìtàbí yìí tó wá ń sọ̀rọ̀ nísìn wípé ọwọ́ àwọn àfáà ló wà, ṣé kò sọ́wọ́ tí wọ́n ń bẹ̀? Ṣé kò sọ́wọ́ tí wọ́n ń bẹ̀? Tọ́ káti ra pé ó wà lọ́wọ́ àwọn àfáà wípé nígbà tí wọ́n fi ń gba ẹni yìí gẹ́gẹ́ bí ara wọn, torí tí àwọn àfáà ogun lé náà ni pé ẹni tí àwọn ará ilé ayé lára fà kalẹ̀ gẹ́gẹ́ bí ìmáàmù ọba nìyí. Tọ́ ìmáàmù ọba ni ó sì máa jẹ́ olórí fún gbogbo àwọn ìmáàmù tàbí àfáà yòókù tó kù nínú ìlú. Ètò nìyẹn. Báwọn àfáà bá tiẹ̀ wá gbà bẹ́ẹ̀ ní ìsìn tí ọ̀rọ̀ wa ti hàn pé ìmáàmù ṣe ìmáàmù ọba, ìmáàmù kìí ṣe ọmọ ilé ayé lára tí ó fi máa jẹ́ ìmáàmù ọba, kí ni ìgbésẹ̀? Torí pé bàbá Ìtàbí yìí ń béèrè pé ṣé ẹ lè lọ sí kóòtù tẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́. Ṣé bàbá Ìtàbí yìí náà ti gbà yí pé ìmáàmù ṣe ìmáàmù ọba kọ́ ló fi ìmáàmù jẹ? Ṣé bàbá Ìtàbí yìí náà ti gbà yí pé tí àwọn lè lọ jẹ́rìí ní kóòtù pé mọ́sálásí yẹn kìí ṣe ti ìran Ṣọ̀ún? Ṣé àwọn lè lọ jẹ́rìí bẹ́ẹ̀? Àbáwọn kọ́ ni wọ́n fi jẹ? Ṣáwọn kọ́ ni wọ́n fi jẹ? Ṣé nígbà tí wọ́n fi jẹun, ṣé wọn ò lágbára, Ṣọ̀ún ò lágbára àti sọ pé èyí fi ọ́ jẹ mọ́ nítorí nǹkan báyìí? Ṣé Ṣọ̀ún kò ságbára bẹ́ẹ̀ fún Ṣọ̀ún ni? So ẹ̀rípa tí wọ́n sọ láti ìpìlẹ̀ wípé kìí ṣàwọn tí wọ́n fojú hàn yìí nìkan ni ọ̀tá ìlú
ń bẹ nínú àwọn ọlọ́mọ ọba náà tí wọ́n jọ́ta ìlú, ń bẹ nínú àwọn olóyè tí wọ́n jọ́ta ìlú, ń bẹ nínú ó kò sí igun kan tí Ògbómọ̀ṣọ́ pín sí tí ò sí àwọn ọ̀tá ìlú ńbẹ̀, tí ò sí àwọn ọ̀tá ọba Ghandi ńbẹ̀. Àmì mi mọ̀ pé wọn ò fi èrú tàbí àbòsí pilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ìlú àmọ́nà sí ìlú Ògbómọ̀ṣọ́. Gbogbo ẹnikẹ́ni tó bá ní lẹ́mìí pé òun lè hùwà aburú kan pẹ̀lú Ògbómọ̀ṣọ́ tóun ó jẹ lọ, òun tanra rẹ̀ ni. Bóun ò forí fa, àwọn ọmọ rẹ̀ ó forí fa. Kódà ìran rẹ̀ ò ní gbóòórùn ohun tí ń jẹ́ ìgbádùn kankan tí ó fẹ́ yọjú l'Ógbómọ̀ṣọ́. Ẹni bá fẹ́ kó gbọ́, ẹni bá fẹ́ kó máa lo agídí ìṣó. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum warahmatullahi. Àkó àsìkò yìí ó dáa pẹ̀lú ẹni tó gbé fídíò yìí wọlé. Irú àwọn pàràkò yìí gan ó yẹ kó ti tú láwà ní kúrò lórí wọn. Ta ló fi jó yé ẹ̀sìn? Ta ló fi jó yé ẹ̀sìn? Ta ló fi jó yé ẹ̀sìn? Ó yẹ kó ti tú láwà ní kúrò lórí irú àwọn pàràkò yìí. Ẹ̀yà ti gbé lọ sí Ìlọrin níjọ́ ẹ̀ tí ò sáwìyàn tó tẹ̀lé tí wọ́n ń dìvẹ́ǹdì ẹni tí wọ́n ti yẹ̀yẹ́ ẹ̀ kan ti gún un lọ. Bó ti ẹ̀jẹ̀jọ́ méjì mẹ́ta ló lọ lò ní correctional center ni kì bá mọ̀. Torí gbogbo alágbọ́ lóòótọ́ títọ́lé afúnra ẹ̀ sọ lórí múbàrí rí. Ní pé bí bàbá Ṣọ̀wọ́n Ànàṣe ń sọ pé ọmọ yìí kọ̀ wọ́n ní pàràkò yìí ló ń sọ pé òun náà ni. Wọ́n ní bàbá dẹ̀ sọ òun fúnra ẹ̀ ní bàbá sọ ó tó ẹ̀mẹ́ta tí bàbá fi ń sọ pé ọmọ yìí kọ̀ òun náà sọ pé ọmọ yìí náà ni. Wọ́n tún sọ ẹ̀ pé bàbá sọ pé ó kéré. Àwọn pàràkò yìí náà ni wọ́n lọ pàdé àpò pẹ̀lú wọn nígbà náà. Kóun náà gangan kì í ṣàǹgbé Kùránì títa ó yẹ kó gbá ọkọ̀ yẹ̀yẹ́ kó wo fìtínà tí wọ́n kó lù sí. Wọ́n tó wá ń gbà láàyè ó sì ń gbá gbádá káàkiri láàrin àwọn ẹni rẹ̀. Àwọn náà sínú àwọn èèyàn rẹ̀. Ọlọ́run á ṣàánú pẹ̀lú ògo Ọlọ́run gbẹ̀tọ̀ padà fẹ́lẹ́tọ̀. Inshallah biqudrati. Assalamu alaikum. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo nínú kàní alábàárẹ́kà Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum for the world. Mo fẹ́ kí ọ̀rọ̀ bàbá wa Jamiu láti Kaduna, mo fẹ́ kí ọ̀rọ̀ wọn lẹ́rìn pẹ̀lú póòstì tí mo click lórí ẹ̀ yìí. Bàbá tí ọba kú díẹ̀ káàtó fún bàbá Jamiu yóò tún máa dá sí ni. Allahu Akbar. Tí irú ẹ̀yin olódodo báyìí bá pé 10 lórí ìrìn àjẹ ìmọ̀ọ́mọ́ Ògbómọ̀ṣọ́ ẹ̀yìn wà láì ọ̀rọ̀ ó ti yanjú tipẹ́. Ní kí ọ̀rọ̀ bàbá wa Jamiu lẹ́yìn, bàbá wa Pàràkò Yáàdé ní Ògbómọ̀ṣọ́ bàbá, this is time. Àkókò lélẹ̀ láti jẹ́ kí ẹ jí gbogbo ayé. Àwọn èèyàn tí ń challenge ti pẹ́ láti jẹ́ kí ẹ jí gbogbo ayé ọmọ ń tọ́ pamọ́ lórí ìrìn àjò yìí. Nígbà tí bàbá fipá ju èèyàn tí ń sọ̀rọ̀ ń bí parọ́pọ̀ tí wọ́n láwọn sí yẹn, ó tún lára ẹgbẹ́ nígbà tí mo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá yẹn mo rí pé pọ́ìntì pọ̀ náà tí bàbá yẹn sọ tọ́ta bọ́n kálukú ó sọ èyí tọ́ta bẹ́yìn náà bàbá Pàràkò yìí bàbá fipá ju èèyàn ní bí Pàràkò yìí tó mú lọ sọ́dọ̀ ọba kúkú ń bẹ láyé. Bàbá yẹn sọ he said it. Ẹni tí ò bá gbọ́ àárín yẹn dáadáa kó tó lọ tó gbọ́. Bàbá fipá ju èyí sọ̀rọ̀ yẹn nínú pàdé parọ́pọ̀ tí wọ́n láwọn sí. Mo expect pé lára àwọn tí ó jáde ìkéèsì bàbá yẹn ó yẹ kí bàbá Pàràkò Yáàdé náà bọ́ nọ́ọ̀tì káṣẹ clarify àárín tí wọ́n sọ yẹn káṣẹ wà nǹkan kan sọ káwọn náà fi defend àárín yẹn nọ́ọ̀tì. Ẹ wá wúrò tí bàbá tí wọ́n pè mí ọmọ ọkọ tí wọ́n pè bàbá àgbàlagbà yìí náà sọ wọ́nrawọ́nra yìí láago mélòó. Bọ́ bàbá ọba Imperial Majesty the Paramount Ruler of our land, bàbá ọba gbọ́n ju gbogbo wọn lọ. Bàbá ti mọ̀ pé òpùrọ̀ pọ̀ l'Ógbómọ̀ṣọ́ òpùrọ̀. Bàbá sì ti rìnà rí intelligent bàbá ju gbogbo wọ́nrawọ́nra tẹ̀ ń ṣe yìí lọ. Bàbá sì lọ kọ ìlú. Rí pé bàbá sọ ní ọ̀rọ̀ wọn jọ special Juma prayer fún Kédu Carnival. Bàbá ní bàbá ṣe ń sọ̀rọ̀ lé nígbà táwọn ò sí ń bẹ̀. Ṣùgbọ́n ti pé àfikọ́ wọn ti fòun jẹ. Bàbá tí wọ́n sọ̀rọ̀ ọ wà lẹ́rẹ̀ ẹjọ́ tó pè pa àfikọ́ làwọn ti ń jẹ pé sọ̀nkọ́ ní fa àwọn jẹ. Wọ́n ní lágbájá ọ̀ máa ń ṣépè. Ó ní kò ní dá fẹ́ ní sọ pé òun máa ń ṣépè. Bàbá bójú ọba tó èyí tó wí ìṣèjú ẹni tó sọ náà ṣé kì í ti ṣépè. Wọ́n ló kúrò ní èèyàn bá rọ́ dépò ó sì tún pẹjọ́ náà ó sì tún pẹjọ́ ọ̀rọ̀. Ẹ wá ń wí tí ò sí ẹ̀yẹ ká máa gbọ́ lẹ́nu àgbàlagbà tó wá jẹ́bẹ̀ láti ìran ọba.
bàbá Jamiu ẹ ti sọ̀rọ̀ sẹ́kù but bí àwọn àgbàlagbà ṣe ń tẹ́ bàbá Paraku ẹ rí i pé lára àwọn tí wọ́n táwọn yẹn ń sọ ní èmi kàn kí lẹ́yìn inú ẹ̀ náà ni alápánsẹ́pọ̀ náà lọ sọ pé níjọ́ kìíní àná tẹ́ mọ́ òun lọ bàbá fẹ́ràn dínà òun lòún sáà ń pé ẹ̀yin lẹ́ ń pé òun ni níjọ́ kìíní gẹ́gẹ́ náà fúnra yín sì ti já mọ̀ pé lórí ọ̀rọ̀ rẹ̀ international àbòsí bẹ́ẹ̀ expel international àbòsí yẹn fún ayékáyé ọgbọ́n náà ẹ society ti yẹn clear ara yín mo sọ́ọ̀rì láti ṣe lè ẹ rí i pé bàbá kan náà ti sọ̀rọ̀ pín ọ̀rọ̀ bàbá Jamiu lẹ́yìn pé àlẹ́ ń wò wọ́n èmi personally o mo sọ́ọ̀rì láti ṣe lè torí pé aṣíwájú wọn jẹ́ bàbá wọn jẹ́ mùsùlùmí sí mùsùlùmí but nítorí jẹ́ sọ́ọ̀rì yẹn each time tá a bá ti ní program tí mo bá ti rí bàbá Paraku lára àwọn tá ń moderate program tá ń ó máa rí bákan lára mi pé wàhálà yìí ara àwọn tó kó wa sí ni àwọn náà àwọn tó wá ń jọ gàǹbì àwọn gan tó sẹ́ni tó yẹ kó wà bíi suspension lẹ́gbẹ̀ẹ́ kan náà níwọ̀n ìgbà tí wọn ò ṣetán láti wá tàmọ́lẹ̀ sọ̀rọ̀ ẹni tí bàbá káwa bá ń ṣe mo kí wọn ẹ wo bàbá tí wọn ò mọ̀ pìlọ̀ rẹ̀ ṣùgbọ́n torí pé bàbá wa ti ró dòdò bàbá wa dúró ẹ̀yin tẹ́ wá mọ̀ pìlọ̀ rẹ̀ gẹ́gẹ́ tẹ́ mọ̀ pìlọ̀ ní tẹ́ ní tẹ́ lè ṣe sí ọlọ́rọ̀ tẹ́ lè sọ tí gbogbo ọ̀rọ̀ sì yanjú ẹ kọ́ ẹ sọ ẹ̀yin náà láti tún rí lásìwájú tọ́ ọlọ́ba yanjú ẹ̀ assalamu alaikum warahmatullahi wabarakatuh. Hello, assalamu alaikum warahmatullahi àkó àsìkò yìí pẹ̀lú ọ̀rọ̀ tí bàbá tí mo kílíkì lórí ọ̀rọ̀ wọn yìí tí wọ́n sọ yìí bàbá wa Adédáyọ̀ ọ̀rọ̀ tó dùn ni ṣùgbọ́n bí tó kù sí ni pé ẹ̀yin náà tún ń rọ̀ wọ́n onídìí kẹ́ ẹ rọ̀ wọ́n mo sọ lẹ́ẹ̀kan níwájú nọ̀rọ̀ mi ní irú Paraku yìí gan ó yẹ kán ti tú láwàní kúrò lórí ẹ̀ ṣùgbọ́n àbòsí ni ò jẹ́ káwọn náà gbádùn bọ̀tá abárẹ́ni tó súnmọ́ wọn kó lọ sọ fún wọn kán bọ́ ọ̀tá gbangba ní wálíà ní gbogbo ojútáyé kí wọ́n lọ ṣàtúnṣe kí wọ́n sọ gbogbo ìrìn àjò tí gbogbo wọn jọ rìn lórí ọ̀rọ̀ Tọ́lá kó lọ́wọ́ bá lè bá ṣàforíjì fún wọn o ṣe é pé téèyàn bá fẹ́ tọrọ àforíjì èèyàn ó tọrọ àforíjì yẹn ní èyí tó máa hàn dáadáa sí gbogbo ayé tí ẹni tó ṣẹ̀ náà tí ó wà níran kan pé Ọlọ́run ṣeun tí ń dùn òun wọ́n sọ bó ṣe jẹ́ ṣùgbọ́n láìṣe yẹn tẹ́ẹ̀kan tó wá ń tẹ́ẹ̀kan ń dagbádàbúlẹ̀ tẹ́ ń ṣe gbogbo ẹ̀ tọ́wọ́ bá pa èdè èèyàn bá káyín tàbí tọ́nà ń bá lọ bù yín láṣìírí àṣírí bíbò yẹn ò dá o tẹ́ bá kú mẹ́ta àwọn ọmọ yẹn á jẹ nínú yẹ àwọn ọmọ yín wọ́n á jẹ nínú yẹ ó bẹ́tà kí ìyà Ọlọ́run ọba ìtìjú téèyàn fẹ́ gbà nígbà téèyàn bá sòótọ́ ọ̀rọ̀ pé ìjọ kan ṣe tó máa fi ṣe kinní pẹ̀lú yín tó máa wá doríire fún yín ó sàn fún yín ju kó wá jẹ́ pé wájú Ọlọ́run ti wá àdójútì fún yín lọ torí Ọlọ́run ò ní gba tuntun bá yín pẹ̀lú gbogbo fìtínà tẹ́ ẹ fi àmọ́ náà tí àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ tán gbélé yín lọ́wọ́ Paraku yìí tẹ́ fi dálẹ̀ tẹ́ fi dá fìtínà lẹ̀ sínú Ògbómọ̀ṣọ́ tẹ́ fi dá wàhálà lẹ̀ tó wá ń yípo tọ́pọ̀lọpọ̀ èèyàn ti kú nú ẹ̀ tọ́pọ̀lọpọ̀ èèyàn ti bọ́ sínú ìṣòro nínú ẹ̀ tẹ́yìn fi dálẹ̀ tẹ́yìn tí wọ́n á ń wò pé bóyá olóyè ní ẹ̀ sínú olóyè kankan kó má bàa wá gùn lọ lórí àwọn ọmọ tó ń bọ̀ ó bẹ́tà kẹ́ bọ́ta lásìkò tó ń dún tó lè táwọn èèyàn ó mọ̀ yín lọ́kùnrin tí Ọlọ́run bó lè wá ṣèkẹ́yìn tí ó ṣàforíjì fún yín